ìmáàmù àgbà ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ìyẹn ìmáàmù tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní oṣù díẹ̀ sẹ́yìn ìyẹn Sheikh Bilal Hussein Akínọlá Akéwùgbẹ̀rù bàbá mà ti sọ̀rọ̀ lórí nǹkan tí ó ń fa èdè àìyedè àti àìsí ìṣọ̀kan láàrin àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá tí Sheikh Bilal Hussein Akínọlá Akéwùgbẹ̀rù tó sì ti jẹ́ kó di mọ̀ wípé ó dára ó sì lẹ́tọ̀ọ́ kí àwọn mùsùlùmí kí wọ́n máa tẹ̀lé àṣẹ olórí àti ẹni tí wọ́n bá fi ṣe aláṣẹ olú wọn lórí, nítorí pé gẹ́gẹ́ bí ìwé mímọ́ àlùkùránì àti àdíìsì ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní bí ó ṣe kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ nìyẹn, tí kò sì dára kí mùsùlùmí kó máa tàpá sí àṣẹ yìí tàbí kí ó máa yapa àwọn aláṣẹ àti àwọn adarí. Ǹjẹ́ kí ló dé tí Sheikh Bilal Hussein Akínọlá Akéwùgbẹ̀rù ti Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé àkọ́kọ́ tó ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò ìmáàmù lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn kéde tó fi sọ ọ̀rọ̀ yìí? Ó máa ní bí ìgbìmọ̀ àwọn àáfàá àti ìmáàmù ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní rọ́bìtọ̀ tí wọ́n ṣe ìpàdé ní ìlú Ìbàdàn lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì kéde ọjọ́ àwẹ̀ Ramadan gẹ́gẹ́ bí ọjọ́ 18 nínú oṣù kejì ọdún tá a wà èrè 18th of February 2026 láì tí ì rí oṣù, nítorí pé nínú ẹ̀sìn Islam oṣù ojú ọ̀run ní òṣùpá ojú ọ̀run ni làwọn mùsùlùmí máa ń wò kí wọ́n tó lè ṣe ọdún tàbí bẹ̀rẹ̀ àwẹ̀. Ṣùgbọ́n tí àwọn ìmáàmù àti àáfàá ilẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ sí ìlú Ìbàdàn náà, wọn kò dúró de eléyìí tí wọ́n fi ṣe ìkéde. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹni tí wọ́n fi ṣe àáfàá àgbà yín mufti ilẹ̀ Yorùbá ìyẹn Sheikh Abdulrazak Ìṣọ̀lá, òun ló kéde lórúkọ gbogbo àwọn àpapọ̀ ìgbìmọ̀ àáfàá àti ìmáàmù ilẹ̀ Yorùbá náà. Bẹ́ẹ̀ ni gbajúgbajà àáfàá ilẹ̀ Yorùbá ni tó jẹ́ alákòóso gbajúmọ̀ ilé kéwú ilẹ̀ Yorùbá nìyẹn ilé kéwú Markaz tó wà lágbègbè Agége ní ìpínlẹ̀ Èkó ìyẹn Sheikh Habib Adam Al-Ilory, ẹni tí ó gba yìí mà sí Babaláyége, àwọn náà wà lórí ìkàlẹ̀ lásìkò tí wọ́n ń kéde ọjọ́ àwẹ̀ Ramadan. Ṣùgbọ́n níṣe ni àwọn mùsùlùmí kan máa tako eléyìí. Wọ́n ní bí ẹnìkan yóò bá kéde àwẹ̀ Ramadan, ẹni tó jẹ́ àmírù ìyẹn olórí gbogbo mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tí ṣe Sultan ìlú Sokoto Alhaji Saad Abubakar, wọn ní òun nìkan ló láṣẹ láti kéde. Ọ̀rọ̀ yìí sì ti di àríyànjiyàn ńlá láàrin àwọn mùsùlùmí. Ṣùgbọ́n nígbà tí òun náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, Sheikh Bilal Hussein Akínọlá Akéwùgbẹ̀rù jẹ́ kó di mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ kò sì yẹ kí ẹnikẹ́ni tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ kan kó kéde ọjọ́ àwẹ̀ Ramadan síwájú Sultan ìlú Sokoto. Oní Sultan ìlú Sokoto ó ní olórí gbogbo mùsùlùmí, àti pé ní tòun gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ìlú Ọ̀yọ́ àti gbogbo mùsùlùmí ìlú Ọ̀yọ́ ó lábẹ́ Sultan ìlú Sokoto làwọn wà, àṣẹ làwọn yóò máa tẹ̀lé. Ọjọ́ tó bá sì kéde àwẹ̀ ni làwọn yóò bẹ̀rẹ̀ àwẹ̀ ní títà wọn.